Golden Star Club of Abúlé Ẹ̀gbá o. Golden Star Club of Abúlé Ẹ̀gbá o. Wọ́n ń ṣe bẹ́bẹ́ nínú àdúgbò yìí o. Golden Star Club of Abúlé Ẹ̀gbá o. Golden Star Club of Abúlé Ẹ̀gbá o. Wọ́n ń ṣe bẹ́bẹ́ nínú àdúgbò yìí o. Oníyẹlò Sáídì lólórí ẹgbẹ́. Yẹlẹ bàbá ẹlẹ àná olójoro. Wọ́n ń ṣe bẹ́bẹ́ nínú àdúgbò yìí o. Golden Star Club of Abúlé Ẹ̀gbá o. Golden Star Club of Abúlé Ẹ̀gbá o. Wọ́n ń ṣe bẹ́bẹ́ nínú àdúgbò yìí o. Olùgbàyè wá sí òun bàbá rí àná tó o. Olùgbàyè wá sí òun ọkọ̀ ayé tí màmá o. Ló fún wa ní sọ́pọ́tì tàfi wá ṣe kánífà yìí. Olùgbàyè wá sí òun àbòdì tó lóògùn. Àbùdí tọ́lọ́sà ọ̀làlẹ̀ ẹ̀ kò ní parun. Golden Star Club of Abúlé Ẹ̀gbá o. Golden Star Club of Abúlé Ẹ̀gbá o. Wọ́n ṣe bẹ́bẹ́ nínú àdúgbò yìí o. Ọmọ ìyá mo kọrin ọ̀nà ọ̀nà. Oh no no, oh no 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 no, oh no 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 no. Yeah, the students, Musala just say, hey, oh no no, oh no no, oh no 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 no, oh no 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 no. We send you níwájú station, orówó nínú báàgì. Ọ̀rẹ́ ṣo máa gbé, ọ̀rẹ́ ṣo máa gbé. Mo ní níwájú station, orówó nínú báàgì. Ọ̀rẹ́ ṣo máa gbé, ọ̀rẹ́ ṣo máa gbé. Tó bá ṣe bí èmi màá sáré gbé ọ̀kadà máa gbówó. Èèyàn tó mówó lò lówó máa gbé. Ọ̀dà wo ní dá gbogbo wa. Oh no no, oh no no, oh no 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 no, oh no 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 no. Hey, oh no no, oh no no, oh no 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 no, oh no 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 no. Níwájú station, orówó nínú báàgì. Ọ̀rẹ́ ṣo máa gbé, ọ̀rẹ́ ṣo máa gbé. Níwájú station, orówó nínú báàgì. Ọ̀rẹ́ ṣo máa gbé, ọ̀rẹ́ ṣo máa gbé. Tó bá ṣe bí èmi màá sáré gbé ọ̀kadà máa gbówó.
èèyàn tó mówó lò lówó bá gbé Àyìnlá ọ̀dà wo ní dá gbogbo wa. Àgbáyé tó kọ́ fújì ìbára ṣílá. Ọmọ ya àwa máa bẹ lábúlé Ẹ̀gbá bàfọ́bà nùrù lọ́wọ́lọ́wọ́. Golden Star Movement bàfọ́bà nùrù màlẹ́ yóò. Èní ní January 9, 2024 lábúlé Ẹ̀gbá bàfọ́lówó ńlẹ̀. Àwọn Golden Star Club lọ́dẹ́lé yìí sílẹ̀ ẹ̀sẹ̀ lábúlé Ẹ̀gbá bàbá Rashida. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run, ọpẹ́lọpẹ́ ọ̀gá wa, olùgbàyè wá sí nọ́mbà 1. Bọ́dá mi kú mi rìn mọ́ kú kálẹ̀ jọ, ọmọ àti kékeré mojú ewé, àná gbogbo kálẹ̀ Ọ̀túnba. Ààrẹ Ọ̀túnba tẹ́lẹ̀ ló ń lé. Gbogbo eléré tó bẹ̀ níbí pàfọ́mà nùrù ni mo kí o. Ẹ̀wọ̀n mi ẹ̀mẹ́sì mo sí báwo bàbá Mọ́ríà ẹ̀mẹ́sì àgbègbè kó kalẹ̀ o. Tọ́jú tọ́pẹ́ náà ti ka oyè àmẹ́lọ tọ́pẹ́tọ́pẹ́. Tọ́pẹ́ náà ti ka oyè àtọ̀fọ́ o. Ṣé tọ́jú iṣu ọmọ yìí o bàbá oyin dá ọmọ dáadáa. Ó ṣe ń wọlé ànábì kó kalẹ̀ o. Ó ṣe Àyìnlá Maskẹ́ni èèyàn méjì tó kọ́ fújì lágbègbè ya. Ó ṣe Yágò Àlíà kó kalẹ̀ jọ. Ẹ tọ́jú Wẹ́sẹ̀jì tó kọ́ fújì nìkan tó. Ẹ tọ́jú Yúsàmì Rìndà Alájì tó rè Mẹ́kà tó darí dé. Ó ṣe Yúsàmì Rìndà kó kalẹ̀ o. Ẹ̀yin lè yan dúró dúró pàfọ́. Ó dákọ́ ròyìn èèyàn ká tún bàbá ẹ̀ sọ. Ó dákọ́ ròyìn èèyàn ká tún bàbá ẹ̀. Ó dákọ́ ròyìn èèyàn ká tún bàbá ẹ̀ sẹ́. Ó dákọ́ ròyìn èèyàn ká tún bàbá ẹ̀. Wọ́n ṣe ròyìn olùgbàyè yìí fún mi. Gẹ́gẹ́ bọ́ ṣe sọ bẹ́ẹ̀ náà ló ṣe rí. Wọ́n ṣe ròyìn olùgbàyè yìí fún mi. Gẹ́gẹ́ bọ́ ṣe sọ bẹ́ẹ̀ náà ló ṣe rí. Olùgbàyè kì í fẹ́ gbọ́ kan Yétúndé kì í fẹ́ gbọ́ pé lérè kan kò màmá rọ́wọ́ fi sẹ́nu bó ṣe máa gbé ga ló màmá wá. Irú Olùgbàyè ṣọ̀wọ́n o lábúlé Ẹ̀gbá àtòrí irú Olùgbàyè yẹn tún dáyé àtúnwá. Ṣàmà wà wá lọ, ṣàmà wà wá lọ, ọ̀gá wa ṣàmà wà wá lọ. Hello, ọmọ àmà ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ là àkọlápọ̀ ọmọ olórin bọ̀dá mi ni. Ó kárí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láàrin o. Ẹ̀gbọ́n bá fọ́ bá lóru gbogbo ẹ̀pẹ́. Àgbáyé tó kọ́ fújì bàbá Rashida. Màsà bínú ròdì ní pàfọ́. Olùgbàyè wá sí ọkọ̀ Yétúndé, ọkọ̀ Yétúndé.
olùgbàyè wá sí ọkọ̀ Yétúndé ọkọ̀ Yétúndé aláṣẹ rí entertainment ọkọ̀ Yétúndé ọkọ̀ Yétúndé ó ti ń fúnni léèní o ò ní padà tọrọ jẹ tó bá dọ̀la ó ti ń fúnni léèní o ò ní padà tọrọ jẹ tó bá dọ̀la olùgbàyè ayé ló sọ pé ká ò dáa ká ò dáa. àwọn ọmọ àṣẹ àwọn ọmọ òṣì àwọn ọmọ bọ̀ọ̀lọ̀ àwọn ọmọ wèrè wọ́n sọ wí olùgbàyè wá sí ìwúdà wọ́n dẹ̀ fi máa ta sẹ́nu bó tiẹ̀ dá ọmọ ọ̀gá lọ́gá mi o ọ̀gá lọ́gá mi ó káwọ́ mi sókè bó tún jásẹ̀ mọ́lẹ̀ olùgbàyè wá sí ìwúdà. ọkọ̀ tàyé tí màmá ọ̀gá ta síwájú aṣíwájú mi wà aṣíwájú mi wà olùgbàyè wá sí o àlàyé ọlọ́rọ̀ aṣíwájú mi wà ìlàbúlé Ẹ̀gbá olórí ọ̀dọ́ fẹ́ everybody ṣòwò bàláyé fẹ́. aṣíwájú mi wà ìlàbúlé Ẹ̀gbá olórí ọ̀dọ́ fẹ́ everybody ṣòwò màláyé ọ̀kan lọmọ jágúà ọ̀kan lọmọ jágúà o tọ́jú bánánà lè bàbá sùúrù gangan lè yan mi ẹ̀gbọ́n tọmọ ọmọ rẹ Bùkọ́lá pẹ̀lú jẹ́jẹ́ mi bọ́ksà pẹ̀lú Túndé Kọ́bá gbogbo wọn pátá ẹ wò wọn dáadáa kò sáwọ́ yà lára wọn. ó yá láti bẹ́ẹ̀ lọ lágbájá ti fẹ́ nìkan ọ̀rọ̀ yẹn ò káyé sọ ló bá kéde èyí tó yẹ kẹ́ fi ṣiṣẹ́. wà láyé tiwa àṣà pọ̀ta àti wípé kí lẹ fẹ́ fi wàhálà yìí ṣe. aṣọ́bọ̀tà máa ń jẹ́ ní ìṣó. aṣọ́bọ̀tà làgègè èèyàn tajà ní pàfọ́mà aṣọ́bọ̀tà ẹjọ́ pàfọ́mà nùrù tọ́jú jẹ́bù láṣà dáadáa. àtàbọ̀tà ṣá máa gbádùn lọ àwọn pàfọ́mà ìwọ lè yan nùrù nínú pàfọ́. ẹ̀yin ọmọ Ẹ̀gbá o ẹ̀yin ọmọ Ẹ̀gbá o. aṣàbọ̀tà ẹ̀yin ọmọ Ẹ̀gbá o. Ẹ̀gbá wọn ní sábìrin jogún ọlá Ẹ̀gbá làlákè Ẹ̀gbá lòwú Ẹ̀gbá ní pàfọ́ Ẹ̀gbá mi tọwọ́ tẹsẹ̀ má jẹ́ jábọ́. ọlọ́lúgọ́ wà bùsùnrí náà èèyàn bá fọṣà máa gbádùn lọ àwọn pàfọ́mà Sẹ̀lẹ́túndé kù kalẹ̀ Sọ̀lẹ́túndé ṣètọ́jú senior driver eléwédú lábàtì ọ̀tún kọ́ o èèyàn bá fọṣà máa gbádùn lọ àwọn pàfọ́mà ó máa ṣe màálù ní tèlé o Ọ̀túnba Nurudeen ẹ̀yin lè yan Nurudeen pàfọ́ ó yá mo tún sọ wípé mo ní àkùkọ ọkọ̀ ọ̀lẹ́ ń pò ṣe o. Kukuruku, 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 akukọkọ o, akukọkọ o, akukọkọ o, ọmọ ilẹ̀ ti mọ́, ọmọ ilẹ̀ ti mọ́, ọmọ ilẹ̀ ti mọ́, mo ní akukọkọ, akukọkọ, akukọkọ o, ọlẹ́ ń pò ṣe o.
wọ́n ń pa alárù lóyìnbó ọ̀lẹ́ ò bá wọn débẹ̀ o. wọ́n ń pa alárù lóyìnbó ọ̀lẹ́ ò bá wọn débẹ̀ o. ọ̀lẹ́dẹ́lẹ́ bá yan ọ̀lẹ́dẹ́lẹ́ bá yan ọ̀lẹ́dẹ́lẹ́ bá yan ó sáré kó ìyàn jẹ ó sáré kó ìyàn jẹ ọ̀lẹ́ ti gbàgbé pé iṣu gbádùn odó iṣu gbádùn odó àmọ́ kó tó dìyàn àmọ́ kó tó dìyàn ó ní àkùkọ ọkọ̀ àkùkọ ọkọ̀ o àkùkọ ọkọ̀ o ọ̀lẹ́ kò ṣe o. wọ́n ń pa alárù lóyìnbó ọ̀lẹ́ ò bá wọn débẹ̀ o. wọ́n ń pa alárù lóyìnbó ọ̀lẹ́ ò bá wọn débẹ̀ o. kí ni yóò ṣe ti sàfọ́lẹ̀ òwe ebi ni yóò ṣe ti sàfọ́lẹ̀ òwe. ó ṣe sọ fi àtúnyẹ ló ṣàyí ní oṣù. mọ́mí àṣìṣe èèyàn dúró ní oṣù. àyájọ́ sọ tó ń jẹ́ ṣàkírù tó ń jó. èèyàn dúró ní Àjàní pàfọ́mà oṣù. ìyá kò lè jọ ọmọ tó bá lè ṣáṣẹ́ ebi ni ó pọ̀ ọmọ tó bá ṣọlẹ̀. Yóò pọ̀ ọmọ tó bá ṣọlẹ̀. Jẹ́ ó mọ̀ ọ̀bàràkà tálákà o ọ̀bàràkà tálákà. Àwọn tèmi wọn kì í ṣe tálákà o wọn kì í ṣe tálákà o wọn kì í ṣe tálákà o wọn kì í ṣe tálákà o. ẹ bá máa náwó fún mi ẹ bó kó lọ fá o ẹ bó kó lọ fá o ẹ bó kó lọ fá o. ẹgbẹ́ mi súnlẹ̀ máa nà máa là ń kà o. ẹgbẹ́ bàbá máa ń dúró ó ti mọ̀ o. ẹ máa máa kó adúró tì lọ́jọ́ ọjọ́ sí. alájà pos èlé bọ̀jẹ̀ pàfọ́mà láéláé. àgbáyé tó kọ́ fújì bàbá Rashida. ó kárí Ṣọlá sẹ́kẹ̀tìrì ọkọ̀ lédí kan jọ ìyọba Ṣọlá. ẹ tọ́jú jẹ́ ní student abúlé ẹgbàá lápapọ̀ sí nídú kọ̀ǹpútà kó kalẹ̀ nǹkan. ẹ̀yin lè yan dúró délé pàfọ́ ó lọ bẹ́ẹ̀ ta ló jẹ́ kókó arúgbó. ta ni o ta ni o ta ni o wo bí ta ló mú banana farúgbó kí ló ṣẹlẹ̀ o. farúgbó àwọn ọmọ ojú mi lógbó. Get the student, get the student, ọkọ̀ Mọ́ríyá, ọkọ̀ fún mi láyọ̀, ọkọ̀ fún mi láyọ̀. Get the student, ọkọ̀ fún mi láyọ̀. Onítìkù, ọkọ̀ fún mi láyọ̀. Get the student, ẹ̀gbọ́n bàbá máa nóró, Àjàní ló lórí, ẹ sábà sọ̀rọ̀ lọ. Ó yá jẹ́ the student, ó yá lójú ogun, bàtà ẹ jábọ́, ṣó lè dúró ṣá, ṣó lè dúró mú, ṣó lè dúró ṣá, ṣó lè dúró mú. Ìjẹ̀bú national, ọlọ́run lúgọ, àfẹ́dé, ó ṣe Oníkòyí, màlúù ní tèlé. Branchiama, ó ṣe Oníkòyí, ẹ̀gbọ́n Pàfọ́mà Nùrù, Àjàní ló lórí, ẹ ṣáà máa sọ̀rọ̀ lọ. Pàfọ́mà Nùrù lágége wà o. Pàfọ́mà Nùrù ní Mùṣín tún wà. Jẹ́ ó mọ̀ àṣọ́mú àdúgbò mi ó lè fọ́. Ó ṣe Oníkòyí, national progress, ó ṣe Oníkòyí, Branchiama, abúlé Ẹ̀gbá, ọmọ tewé àjíṣà, Adédásà company, ẹ̀gbọ́n lówó lé, ọmọ bọ́bà dára.
Salam salam, salam salam, salam salam. Tọ́jú ikú mi rí mọ̀, ikú mi rí mọ̀, ikú mi rí mọ̀. Ẹ̀gbọ́n Bàfọ́mà Nuru, ajá nínú lórí. Èèyàn tó sábà, ó sábà sáyébì. Èèyàn jábélé jábélé onílẹ̀. Ó ṣe bàbá dúdú, èèyàn Bàfọ́mà Nuru, Bàfọ́ lórí. Gòbé wà náwà, gòbé wà náwà. Ó ṣe Oníkòyí, ó ṣe Oníkòyí, aláyé ọlọ́rọ̀, aláyé ọlọ́rọ̀, èèyàn Bàfọ́mà Nuru, ó kárí ilé kan ọkọ̀ o, ẹ ṣá máa sọ̀rọ̀ lọ, ẹ ṣá máa sọ̀rọ̀ lọ. Bóyá mo tún sọ wípé alágbára Jerusalem, alágbára ló ń wá tírélà, Nurudeen Bàfọ́mà, Mr. Benson tó ń jẹ lẹ́nu. Ìdààmú ayọ̀bọ̀ yọ̀gẹ́ fi sẹ́mu ológo dídán ni wọ́n ti ra fóònù fún mi. Skin touch iPhone máa wọ iCloud. Pè mí sórí nọ́mbà yìí, pè mí sórí nọ́mbà mi o. Swallow 070 body 04 012 ó fọ Oníkòyí ó wá ń dé. Ó yá mo tún sọ wípé lọ́jọ́ kan ò mọ òun lọ. Wọ́n yapa òun pọ̀ gan, wọ́n pọ̀ gan òun yapa. Gbogbo wọn lọ mú bóra dání. Ọmọ àṣetájọ́ ń bọ̀ ó bá ní kí n dúró. Bàfọ́mà Nuru mo sáré ní Bàfọ́mà bò. Ó yá jápa ó jápa jápa ó jápa ó. Ó ṣe má dìbà ó, ẹ̀gbọ́n lówó ńlé. Ẹ wo má dìbà, aláwo máa láìka. Lóko mi student, èèyàn lówó ńlé. Ó tà lẹ́nu, ṣá máa sọ̀rọ̀ lọ. Ó yá máa gbọ́ má dìbà, èèyàn rí la fi júwe èèyàn rí. Èèyàn bí la fi júwe èèyàn bí. Ọlọ́run nìkan ni kò sóhun tá lè fi wé o. Ẹ̀sà irú èwo ni wọ́n fẹ́ jẹ náà. Èèyàn rí. Ọlọ́run nìkan ni kò sóhun tá lè fi wé o. Ẹ̀sà irú èwo ni wọ́n fẹ́ jẹ náà. Ó ṣe Oníkòyí, Ìkòyí national. Èèyàn rí la fi júwe èèyàn rí. Èèyàn bí la fi júwe èèyàn bí. Ọlọ́run nìkan ni kò sóhun tá lè fi wé o. Ẹ̀sà irú èwo ni wọ́n fẹ́ jẹ náà. Èèyàn rí la fi èèyàn rí. Ọlọ́run nìkan ni kò sóhun tá lè fi wé o. Ẹ̀sà irú èwo ni wọ́n fẹ́ jẹ náà. Aláwo máa níbà látìgbà tí mo ti ń bá a bọ̀ wá o. Ó ṣe Oníkòyí, Ìkòyí national látìgbà tí mo ti ń bá a bọ̀ wá o. Ibi tabadé ló ń jó òun àyíká. Sẹ́ríkì ò ká bá a mọ̀ ipò kọrin. Iṣẹ́ mi ò níṣẹ́ máa ní ibà. À ń fiṣẹ́ òwò ṣeun rere látìgbà tí mo ti ń bá a bọ̀ wá o. Ìkòyí national. Ẹ jẹ́ ká ṣe pápápá. Máa ní ibà. À ń fiṣẹ́ òwò ṣeun rere. Torí mo tún sọ wípé Hamburger Ṣàkírù owó ọkọ̀ Gàníyà. Ọlọ́run ló kọ́ wá ẹjọ́ ló ń lé Hamburger Ṣàkírù owó ọkọ̀ Gàníyà. Èèyàn tẹ̀jẹ̀gbẹ̀ wáyìdì ẹ̀jẹ̀gbẹ̀ wáyìdì ó yá wálé lò túbú. Èèyàn kí ló ràdò bàbá ti dáko wà fowó ṣeré owó ní fàǹbọ̀ àwọn o. Ó yá tó bá dò ní gòbé o kò sẹ́ni tó máa dúró. Tó bá dò ní gòbé, tó bá dò ní gòbé, tó bá dò ní gòbé o àwọn ayé máa sáré o. Tó bá dò ní gòbé,
ọlọ́run olúgọ ọlọ́run olúgọ tó jẹ́ wàhábù ẹ̀jẹ̀ ló ń lé ẹ̀jẹ̀ ló ń lé tó bá dòní gòbe tó bá dòní gòbe tó bá dòní gòbe o àwọn ayé máa sáré o. ó yá mo tún sọ wípé alágbára tí ó sá alágbára tí ó sá o.